lẹ́yìn jímọ̀ ẹ mọ́ kírun jàmá o jímọ̀ yín náà tẹ́ẹ̀kì ẹsẹ̀ ní social distance o àwọn kan láwọn ò ní gbà àwọn máa kí náà ni àwọn sì tún kí náà tọ́wọ́ ọdún bá báyìí ẹ jẹ́wọ́ ẹ sùn tẹ́ bá débẹ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n lọ́n gbọ́ ọlọ́run ní takùlà ẹ páyè mi ọlọ́run akọ̀tùkọ̀tì nípa yàtọ̀ dodo wala tamutuna illa wa antum muslimun ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́jẹ́ ni tó gbà fàfin mi ọlọ́run tó sọ pásọ sẹ́lẹ̀ mi ọlọ́run táwa lẹni tó sọ pásọ sẹ́lẹ̀ fọlọ́ who is a muslim ta lẹni tó sọ pásọ sẹ́lẹ̀ fọlọ́ ẹni tó sọ pásọ sẹ́lẹ̀ fọlọ́run òun náà lẹni tó ṣe pé ní ìrun tí ń kí pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ni ń ronú dáadáa sọmọlàkejì ó ń jẹ́ kọ́mọlàkejì ó là lọ́wọ́ rẹ̀ ń bi aburú kò ronú aburú sọmọlàkejì kò fa aburú ṣe wọ́n kò jẹ́ kó ní kọ́mọlàkejì ó mọ̀ jẹ́ olùlú bámbám láyọ̀ àwọn ọmọ pé bí ìfọmọ ẹnìkan kan ọlọ́run láwọn eléyìí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run kò kà wá fún wọn èyí tá à ń ṣe nínú ẹ̀ tó dùn mọ́ tọ́lọ́run tó ṣe déédéé ọlọ́mọdé alẹ́ filẹ̀ èyí tó kú dẹ́ka tó ọlọ́mọṣà ìṣúwà lọ́wọ́ ń bẹ̀ ọlọ́bí òjíṣẹ́ ńlá náà Muhammad gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àánú ọlọ́run ti bẹ̀ pẹ̀lú yín ọlọ́run ní jí òpin bá a ṣe wá ń gbọ́ yìí ẹja máa mú lò ká máa kíyèsí ká máa fojú wẹ nìkan kan báwa kan superior jà wọn kan lọ ọlọ́run ní ẹni tó superior lọ́dọ̀ òlẹ́ni tí ń pààyàn ọlọ́run ẹja fi bẹ̀rù ọlọ́run lọ ayé wa ká lè bá gbádùn ọlọ́run bí wọn bá bẹ̀rù ọlọ́run lò yóò gbádùn ọlọ́run yóò sì jèrè ọlọ́run ọlọ́mọṣà ìjà jèrè rẹ ọlọ́bí òjíṣẹ́ ńlá náà Muhammad orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́mọdé ó dàrú ìlú Kaduna táwa ń bẹ ọlọ́mọdé ó dàrú nínú ìlú ẹnì kọ̀ọ̀kan wá tẹ̀ tí ń wá tẹ̀ tí ń gbọ́ wa ọlọ́mọdé ó dàrú inú ilé wa ọlọ́mọdé ó gbóná mọ́ wa iléeṣẹ́ wa DITV àlérí ojú àánú ọlọ́run tó gbogbo ọlọ́run kó ránṣẹ́ rẹ̀ sí wa atọ́kùn ètò yìí àánú ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò bíbú àṣírí lásìkò tó pọ̀ ọlọ́run kó bá ránṣẹ́ rẹ̀ sí wọn olóòtú olùdarí ọlọ́run kó gbàdúrà tiwọn náà lágbàjálẹ̀ gba àwọn cameraman engineer ọlọ́run kó gbàdúrà tiwọn náà wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹ tún kábọ̀ sórí ètò yín ètò àwa ara wa lètò ètò ní àwa ara wa gbọ́dọ̀ kíbi tẹ́yìn bá wà mọ́ kí wá pé a kú òjò kọ́ mo sọ fún wa pé bí ẹ̀yin bá wà níbi kan sìn tí ẹ ń wo ètò yìí lórí gbogbo ìkànnì tí ẹ bá ti ń wò lórí Facebook ni o lórí tẹlifíṣàn tí àwọn amóhùnmáwòrán ti lé náà lẹ ti ń wò ní pàápàá jùlọ àwa tá à ń wò lórí Facebook ẹ bá wa share fún àwọn ènìyàn tẹ́ ẹ bá tó wá rí wọn báyìí sí ẹ lọ sórí YouTube wa Cineground TV ẹ̀wọ̀n kan náà lẹ́rìí gbogbo
tí a ṣe wọ̀nyí lè máa rí wọn bẹ́ẹ̀ bá ti ń débẹ̀ ẹ máa bá a subscribe kẹ́ tó máa kí ni ẹ máa bá a share rẹ̀ kó lè máa jẹ́ àǹfààní fún àwọn mìíràn láti máa wò ó. mo tún wọ́n sọ fún wa pé ètò yìí àlùdá nìkan ṣe bí kò sí pé ẹ̀yin tẹ́ wà ní níta jọ ń ṣe ètò yìí ẹ̀tọ́ àjọ ń ṣe náà ni tá a jọ ń ṣe kẹ́síkẹ́ni ká ẹ ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ẹ̀ ìpolówó ìkéde gbogbo nǹkan méjèèjì ó ṣe pàtàkì púpọ̀ jù tá a bá polówó ìyẹn láti máa rí ètò yìí lọ ṣe bẹ́yìn ọ̀bá ní tẹ́ fẹ́ polówó ṣùgbọ́n láwọn èèyàn kan tẹ́rù pé wọ́n ní ọ̀nà àti polówó tí wọ́n sì tún rí àbí ẹnìkan tẹ́rù pé ó súnmọ́ tó lè polówó ọjà rẹ̀ ẹ jẹ́ ká lè gbọ́ ẹ pè á sórí nọ́mbà tẹ́ ń wò nílé òun náà ni ọwọ́ kan náà ni a sì máa gbé ní agbára Elédùmarè 0067276793 tàbí 08028620588 ọwọ́ kan náà lágbé ìké ìtẹ́bá pè nínú nọ́mbà náà ẹ wà ní polówó ẹ̀ níkéde ẹ̀sìlẹ̀ tó fẹ́ sọ̀kúlù àbí ìkéde lọ́dọ̀ tí ń bẹ̀ wọ̀n ṣùgbọ́n èrò pé ètò tí wọ́n ń ṣe ètò tó gbójú ni tó débẹ̀ ni tó gbọ̀ngbọ́n ni ẹ sì ní ìrànlọ́wọ́ kọ́tẹ́ lè ṣe ẹ náà lè pè wá lórí ànọ́mbà wọ̀nyí kí ẹ sì béèrè ibi tẹ́ lè bá fi owó sí á sì fún yín lọ́wọ́ kan náà ní agbára Elédùmarè kò ní sùn wa kò ní rẹ̀ wá agara ò ní dá Elédùmarè lórúkọ ohun tó ń ṣe fún wa. abala ìta bọ́ sísìn náà ni abala ọ̀rọ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù nílẹ̀ Yorùbá òwe báyìí la fi ń wà bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà nílẹ̀ Yorùbá ẹ̀sìn pé Yorùbá ní ojúmọ́ kan ọ̀rọ̀ kan ni wọ́n ní ṣòkòtò àyáwọ̀ bí ò bá fúnni nítan a sì soni nídìí ṣòkòtò àyáwọ̀ bí ò bá fúnni nítan a sì soni nídìí òwe Yorùbá ni èyí náà ti fọgbọ́n orí gbégbé kí ni Yorùbá tó rò débi ṣòkòtò àyáwọ̀ yìí bóyá ọ̀dọ̀ sáré gba sọ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ ni sáìsì tiẹ̀ òun kọ́ ni wọ́n fi ṣe tiẹ̀ dandan wọ́n gbọ́dọ̀ níbìkan tí ó fì sí Yorùbá gbọ́ púpọ̀ ẹ má fojú dúdú wo ewédú o lóòótọ́ ó dúdú ṣùgbọ́n ọbẹ̀ ire ni ẹ má fi ojú dúdú wo ọbẹ̀ ewédú lóòótọ́ ó dúdú ṣùgbọ́n ọbẹ̀ ire ni ẹ bá wọ pé ewé dúdú gbà tẹ́ ṣe tán dúdú yìí náà ni tẹ́wọ̀n dúdú bẹ̀rẹ̀ kẹtẹ́ rẹ̀ hùn ṣùgbọ́n tẹ́ ẹ bá bù sórí àmàlà tẹ́ ẹ fomi ọbẹ̀ sí ó ń lọ ní wàláhì Ọlọ́run tìrín bá ní lọ́nà fún a lọ rí omi àparò bí omi ọbẹ̀ àparò wọ́n ní à ń jayé lóko bí àwọn ìjòyè ní o à ń jayé lóko bí àwọn ìjòyè ní orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí iyán tìrín lọ fún olórin kan ló mú orin ẹ̀ sẹ́yìn mo lórin ẹ̀ mo fi pamọ́ náà owó ni ẹ o a má fi ojú dúdú wo ewédú o lóòótọ́ ó dúdú ṣùgbọ́n dájúdájú ọbẹ̀ ire ni. wọ́n ní bí obìnrin bá ṣe mọ̀ á ní èèmọ̀ ṣe òun òwe Yorùbá náà tó nìyẹn náà òwe náà ni bí obìnrin bá ṣe èèmọ̀ tán ó fún ẹ ló kọ́ ara ẹ̀ bọ́ gidigbọ́ o. àwa ni wọ́n tún dé wọ́n tún ṣe mí òun yẹn túmọ̀ pé obìnrin bá ṣe èèmọ̀ tán á ní ẹgbàá ní èèmọ̀ ṣe òun o òun fún ẹ ló sì fọwọ́ ara ẹ̀ fọ́ o òwe ilẹ̀ Yorùbá náà ni. wọ́n ní bí ò bá ságbàdo bí ò bá sí àgbàdo kí la bá máa pè lẹ́kọ̀ọ́ bí ò bá sí èjìká tó ń so nígbọ̀wọ́ aṣọ tí ò bá sí àgbàdo kí la bá máa pè lẹ́kọ̀ọ́ tí ò bá ságbàdo kí la fẹ́ pè lẹ́kọ̀ọ́ bí ò bá sí bàbá bóun wọ́n ti fẹ́ rí ọmọ àbí tí ò bá sí ìyá bóun lọ́mọ ti fẹ́ délé ayé ni pé bí ò bá sí àgbàdo kí la bá máa pè lẹ́kọ̀ọ́ òun náà ló tún jọra wọn tó sọ pé òun náà ló tún fi ara pẹ́ra wọn tó sọ pé bí ò bá sí èjìká kí ni ò bá so nígbọ̀wọ́ aṣọ tá a wọ̀ sọ́rùn ìbéjìká yìí ni mo rí gbélé báyìí tó jẹ́ kó dúró táwọn ẹ̀ fún wò pé ilé ìwọ̀sọ̀ odó lọ́rùn rẹ̀ bí ò bá wá séjìká yìí bí àbárẹ́ni bálà ọ̀la ò kí ń yá kíákíá òun náà tún súnmọ́ bí a ò bá rẹ́ni bálà ọ̀la ò kí ń yá kíákíá ìyẹn bá wa wí púpọ̀ jù lórílẹ̀‐èdè yìí torí ọmọ ẹni tí ò jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn láìsí kó mọ ènìyàn tó lè gbé débi tí ènìyàn ń dé ìyẹn bá wa wí púpọ̀ jù lórílẹ̀‐èdè yìí tí a ò bá rẹ́ni bálà ọ̀la ò kí ń yá kíákíá tó wà pọ̀ kọ́dọ̀ ti fẹ́ lọ bí mẹ́rin
àní tí ò bá sí àgbàdo kí ni àbá máa pè ní ẹ̀kọ bí ò bá sí ẹ̀yin kò sí àwa bí ò bá sí ẹ̀yin tẹ́ ń wò wá kí là fẹ́ máa sọ tí ò bá sí àgbàdo kí là bá máa pè ní ẹ̀kọ. Ìjábá yìí náà ló ń sọ nígbọ̀wọ́ fún aṣọ tá a wọ̀ sọ́rùn méjì ká bá ti kúrò ńbẹ̀ fáàrí yẹn ti pinnu òwe kan tó ń sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ mẹ́jọ tó lọ sí ọ̀gbọ́n yìí mo ká mú wọnú mo sáà mú wọnú ara wọn wọn ní bí a ò bá rẹ́ni bálà ọlà kì í yá ìyẹn mo ń sọ fún wa pé ìyẹn bá wọn pọ̀ jù lórílẹ̀‐èdè yìí torí ọmọ tí ò lé ènìyàn tó bá fẹ́ dé ènìyàn láì mọ ènìyàn kò lè dé ibi ènìyàn ń dé lásìkò ó dàbí pé àwọn bàbá àgbàlagbà kan nínú àwọn tí wọ́n gba òmìnira wá sílẹ̀ yìí irú àwọn bàbá wa Awólọ́wọ̀ mo ti gbọ́ inú ọ̀rọ̀ wọn tán sọ báwọn àwọn kan dẹ̀ sọ pé bàbá wa Aminu Kano àwọn náà ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé tí ọmọ ènìyàn tí ò jẹ́ nǹkan kan ọ̀tìgbà tí ọmọ ènìyàn tí ò jẹ́ nǹkan kan bá di ènìyàn láìsí pé ó mọ ènìyàn kó tó di pò náà dé èèyàn nírílẹ̀-èdè wa ìfìlè rójú ló fi lè ráàyè òwe lẹ̀sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá wọn ní bí obìnrin bá ṣe mọ̀ á ní èèmọ̀ ṣe òun ìrora àti ẹ̀rín wọ́n jọ ń rìn ni àbí kí n sọ pé ìnira àti ẹ̀rín ìrìn wọn máa ń papọ̀ bó bá ti ẹ̀rín ló gbé wá sọ́dọ̀ tiẹ̀ faramọ́kọ wa bẹ ọlọ́hun tó eléyìí tó gbé wá yìí mo fi bẹ́ẹ̀ tó ẹgbẹ́ ẹ̀rín ló gbé sásìkò tiẹ̀ irú ẹ̀ tí mo sọ pé wọ́n ń gbé dìgbẹ̀dìgbẹ̀ láàárọ̀ yìí ó ti gbé ìrora ó ti gbé ìnira bá àwọn ẹbí yẹn ń sìn báyìí àwọn wà nù nira ní báyìí àwọn kan ẹ̀sẹ̀ ń bímọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni kí ló gbé lọ́rọ̀ àwọn ẹ̀rín àti ìdùnnú ni ìmọ̀ sọ pé tá a bá béèrè lọ́wọ́ mi sìn pé kí lọ́lọ́run ṣe aṣọ tó pa àwọn kan lẹ́kún bákan náà ó ń pa àwọn kan lẹ́rìn bó ti wí Elédùmarè òun sọ láì a ò rí bí yà sí bọ́kùn ọlọ́run bá dé fìlà fàájì fún ẹ ara fìlà ẹ mọ́rí kò gẹ́ kó wá máa rẹ́rìn rẹ níwọ̀nba torí bí tinú tiẹ̀ ṣe ń dùn bẹ́ẹ̀ ni náà kàn ń bàjẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́kùtù kó lè bá jọra wọn. níbi tí màá fi àdàgbà òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe sínú bọ́rọ̀ bá sọnù nílẹ̀ Yorùbá wọ́n ní òwe báyìí la fi ń wá borí ká ara ẹ ọkàn tàbí méjì mú níbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kó yẹ wọ̀ ètò yà ò lè dá nìkan ṣe gẹ́gẹ́ bí àti sọ fún wa wípé láìsí ẹ̀yin kò sí àwa láìsí ẹ̀yin tí ẹ dúró tì wá kí làwọn bá máa sọ lọ́rọ̀ gbogbo eléyìí náà kájọ máa ṣe papọ̀ kó lè máa jọra wọn òun náà ni o bí ẹ bá wá dáadáa wa ẹ dákun kí la fẹ́ máa wí gbogbo ẹ̀yin tí ẹ wò wá tí ẹ lù wá lọ́gọ ẹnu gbogbo yín náà la kí yín kí Elédùmarè kó bá ṣe wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣe wà ní pẹ̀lẹ́kùtù èyí tí ìbá ní ká tó rọ bí sọ̀rọ̀ lẹ́ni yẹn lórí báwo ni gidi ṣe ṣùgbọ́n mo ní pé àwọn oníjì ìṣẹ́jú 2 sí 3 lọ́mọ́ bàbá wa rẹ nìkan tó ní nǹkan tó fẹ́ béèrè tó ti bá ní dá ẹlẹ́sìn àyè náà nígbà wá àsìnírọ̀ ọ̀rọ̀ náà sọ débi tí a fẹ́ bàbá wa rẹ nìkan láàrin ìṣẹ́jú kan àbí 2 tó kù ń sìn yìí tó ní nǹkan kan tó fẹ́ sọ fún wa tó lè ṣe wá láǹfààní ẹ jẹ́ ká gbọ́ ṣùgbọ́n mo ní tẹ́ bá ń wò wá ìkànnì tẹ́ bá ti ń wò wá sìn yìí kéyìn nínú ìkànnì tẹ́ bá ti ń wò wá yìí pàápàá jùlọ àwọn táwa lórí Facebook tẹ́ ń wò wá ẹ bá wa lọ sí ẹ bá rí wo ń bẹ̀ àbí tẹ́ ẹ lè sọ fáwọn èèyàn ẹ tún bá wa sọ fáwọn èèyàn pé kán wà lórí YouTube wa ọwọ́ kan náà lórí Instagram wa ọwọ́ kan náà ni láì gbọ́dọ̀ YouTube ní lọ sí Cine Crown Television gbogbo tá a ti ṣe pátá lẹ́rìí ń bẹ̀ Instagram wa bákan náà Prince Adeniyi 1 ẹ̀rí ń bẹ̀ èyí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ lórí Facebook wọn mọ̀ pé wọ́n sọ fún wa pé wọ́n ń yà lò ní àwọn alágbára náà gbà lọ́wọ́ wọn gbà náà tá a fi ń lo Prince kí ló jẹ́ David Wilson àyálò orúkọ ni a ò fẹ́ miss àfẹ́ lose àfẹ́ pàdánù gbogbo àwọn ọ̀rẹ́ wa lórí Facebook tó jẹ́ ká máa yọ orúkọ yẹn lò àwọn hacker náà hack nọ́mbà yẹn ló fi dàbà láìpẹ́ láì jìnnà á dá padà sórí Prince Adeniyi ilé tí ẹ mọ̀ tẹ́lẹ̀ lọ́la jùlọ kò ní fi wá sílẹ̀ mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé gbogbo àwa olólùfẹ́ Fuji bàbá wa Major Ṣẹ́gun Dẹ̀yìndé tí wọ́n jáde láyé àbáwọn àwọn Barrister Fans Club kan nọ́mbà yìí àbáwọn kẹ́dùn lọ́la jùlọ kó dúró tì wọ́n àti gbogbo Barrister Fans Club àti ẹni Barrister lórúkọ lọ́dà rẹ̀ tán kì àtẹ̀tún kìyàn gbogbo àná lápadà dìtàn
lọ́wọ́lọ́wọ́ sì ni àwọn méjèèjì náà wọ́n ti dìtàn bàbá tó kọ́ni fún rẹ̀ ó ti dìtàn ṣùgbọ́n ìtàn wo lẹ́yìn fẹ́ dà kí lẹ fẹ́ káwọn yẹn sọ lẹ́yìn tí ẹ bá lọ tán ìgbélé ní kí ẹ jẹ́ ká fura sí kó lọ́la ní kó sọ̀rọ̀ kó sànù fún wa. àjàkálẹ̀ àrùn tó ń lọ káàkiri nígboro sì yìí ẹ jẹ́ ká fura sí ó ti ń palẹ̀ mọ́ àwa gbàládùra kọ́mọ̀ tó fi padà bọ̀ sẹ́yìn mọ́ kọ́nà kó bá wa ká lọ inú ọ̀rọ̀ tá a lè fáwọn Salomo bára mọ́ sísọ lẹ́ẹ̀kan wọ́n ní ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run fi ń ṣe ilé fún wa kájà náà kásìkìnì kájà wọn nínú ẹ̀ṣẹ̀. wọ́n àwọn ìkìlọ̀ tí wọ́n ṣe fún wa lórí ẹ̀ bàbá fẹ́ lọ social distance wọ́n ní ká ní ẹ ká dẹ̀ nípa sanitize ọwọ́ wa lásìkò lóòrèkóòrè ká fomi àti ọṣẹ ká máa fi fọ ọwọ́ wa bàbá tí wọ́n fọ ọkàn á mi fọ ọwọ́ wa mo ní ká máa fọ ọkàn wa náà inú níbí ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún èmi ò jù ẹ̀ wọ́n kò jù mí ká máa sọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ̀jẹ̀ káwọn yẹn náà kúrò ńbẹ̀ tá a bá ti ṣe lè ọ̀rọ̀ àwọn ajá sí tó dára tá a bá ti wá lọ sóde kan tí a rí i pé dandan gbọ́dọ̀ lọ sóde náà a bá lọ síbi kan náà ni tá a rí i pé ọwọ́ wa ìyá ti fi yí oríṣiríṣi nǹkan tá a lè sọ wọn ní ká rí dájú pé àfọwọ́ náà sí mú a ò fi sójú bẹ́ẹ̀ a ò sì fi sí ẹnu wa torí kékeré ni gbogbo ìpínlẹ̀ wa bàbá fẹ́ sí láàrin àwọn ènìyàn ká fi ìgbọ̀nwọ́ wa báyìí ibi tó sẹ́ni ìgbọ̀nwọ́ wa yìí ká fi bo ojú wa bíi tìmú wa papọ̀ kódà kò fi náà kó bá ẹlòmíì wọ́n láìsàn yìí kò lápá kò lẹ́sẹ̀ àwa yìí náà là ń gbé káàkiri àbí àrùn yìí yàrí mo gbàládùra tó ráìsàn yàtọ̀ sí àrùn yàtọ̀ sí àìsàn kìí sì kankan náà kò jọra wọn ni àrùn lélẹ̀ tó ń lọ káàkiri yìí àjàkálẹ̀ àrùn tó ń lọ káàkiri àwọn òní bá wọn nípìn bẹ́ẹ̀ lágbára Elédùmarè àwọn òní bá wọn púpọ̀ ọ̀wọ̀ tó ibi tí a mọ̀ fi àdàgbà ètò náà sí ni ẹ wá rántí ìbomu wa ní ká mọ̀ fi sí táǹsì náà ibi tá a fi àdàgbà ètò náà sí ní lágbára Elédùmarè adúpẹ́ ọ̀fun lọ́wọ́ ọmọdé àgbàlagbà ọkùnrin obìnrin tó dúró tó ń wò wá tó ń gbọ́ wa ìbànújẹ́ bí tilẹ̀ òkú wọn báyìí kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Elédùmarè oríire orí ìdùnnú làwọn máa ṣe àwa ò ní sì ṣe a ò ní sì jẹ a ò ní sì mọ a ò ní sì ná a ò ní sì lò a ò ní sì wọ̀ lágbára ọba tó dá wa. ọmọọba Adéníyìmọ̀ṣẹ́ lórúkọ tí mi jẹ́ lórúkọ gba àwọn tí a lè ṣètò Alfa Amadu Badamasi executive producer mi wọ́n wà ń lé producer fúnra wọn wà ń lé engineer mi àwọn wà ń bí yìí àwọn jọ àjọ ṣe ètò náà Abdullahi olóba ń tó gbé ètò bíbí kámẹ́rà bí bákan náà Muhammed àwọn náà wà nílé agbára ayọ̀ ìdùnnú báyìí ló máa jẹ́ tiwa tó bá di àsìkò kan náà níléeṣẹ́ kan náà ká tó pàdé ire ayọ̀ báyìí ló máa jẹ́ tiwa ó dàbọ̀ ìsinmi ayọ̀.